Hello, everyone. Welcome to Tony Talks. Good morning, good afternoon, good evening, wherever you are watching me from. Thank you for tuning in. We appreciate you. Thank you for your comments. Thank you for your like. And if you're a new subscriber here, please don't forget to hit the subscriber button so that you don't miss out on our videos. Yes, let's dive into today's video. To watch it right now. Thank you. I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Ẹ bá wa ṣe aṣọ. Ẹ bá mi ṣe aṣọ. Ṣàlàáfíà lẹ wà. How is your weekend going? Wọ́n ní tán bá ní pé kò ní burúburú kó má kó èèyàn kan mọ́yàn ẹni tó máa kó lè yàn onímọ̀. Báwo làdúgbò ti ní kí ló ń ṣẹlẹ̀? ẹni bí mi joyè ariwo yẹn pọ̀ very dark man ṣé ń gbọ́ mi tí very dark man sọ wípé kìnìkan I am putting this to you nǹkan kan ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ tó bá jẹ́ pé nígbà very dark man kí ọmọ yẹn ìyá wọn of Lagos tó bá maintain lane ẹ̀ òun àti very dark man ní issue for real but coming on ṣó ti ẹyin tó ẹ pé ńgbà tí issue very dark man ṣẹlẹ̀ kó dákẹ́ èèyàn ní lady kan nínú àwọn tó ń jọ ń jà yẹn náà dúdú yẹn mi fẹ́ dárúkọ ẹ̀ èyí tó ń pè ní CEO yẹn at the point tó turn back ó tún bẹ̀rẹ̀ sí ní ba bẹ̀bẹ̀ you don't understand mo ń wo gbogbo wọn from afar but ẹ bá wo èyí tó ń pè rẹ̀ ní CEO yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní ba bẹ̀bẹ̀ àwọn tó jẹ́ ọ̀rẹ́ very dark man gan they were nowhere to be found èyí tó jẹ́ CEO yẹn gan but tó bá yẹ pé ọmọ yẹn ó dákẹ́ but ẹ rí wípé ṣẹpẹtẹrí ti lọ mú ọmọ yẹn lábúrò ó ti close mọ́ ọmọ yẹn ti ń pè láǹtí àǹtí ó fẹ́ padà lọ bá ọ̀rẹ́ ẹ̀ but kò mọ̀ pé relationship òun àtọ̀rẹ́ òun ti lọ Ìyẹn tó ń tó díkẹ́. moment tó bá fẹ́ padà pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ ṣẹpẹtẹrí máa hàn lè mọ̀ tẹ́ bá wo 9 minutes kó tó ṣe nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹni pé òun àti ṣẹpẹtẹrí ọ̀rẹ́ wọn ó ti tó fowó wọ̀ ó simple tí ṣẹpẹtẹrí bá fẹ́ mú ẹ ṣẹpẹtẹrí will get close to you the worst thing tó lè ṣe fúnra ẹ òun ni kò get close sí gist lover tó bá close mú ẹ wá fún ẹ ní finishing ni ṣàmà sọ wípé bóyá kínní nǹkan tó ń fi ń derive joy nìyẹn moment ṣẹpẹtẹrí will go to any length she will go to any length ṣẹpẹtẹrí lè rán òwú ìyàgbọ́n nígbà tí ṣẹpẹtẹrí fẹ́ finish dáadáa òwú ìyàgbọ́n ló rán síbẹ̀ náà òwú ìyàgbọ́n ló rán síbẹ̀ ṣé àsí lórí social media yìí Lizzy àwọn tó jẹ́ irọ́ òwú ìyàgbọ́n ẹ mọ bí Gistlover ṣe máa ń blog wọn ni àgàgà tó bá ní mi lọ sílùú òyìnbó lọ kàwé ìkan lọ kọ́ṣẹ́ ìkan graduate ẹ rí tí Gistlover máa blog yìí àwọn sàwáwù òwú ìyàgbọ́n bó ẹ̀ nírò òwú ìyàgbọ́n lórí break Gistlover so ṣe wá rí àwọn oní tíátà ẹ jẹ́ kí n sọ pé àwa oní tíátà ìwọ tó bá ṣẹ̀ṣẹ̀ mọ àwọn nǹkan nípa wa ò kí n ṣe ń pé tíátà ò dáa àwọn orúkọ tí Lizzy ń dá. Yorùbá ni Yorùbá máa jẹ́ Owó ìyàgbọ́n. kò kí n ṣe pé tíátà ò dáa Yorùbá ni Yorùbá máa jẹ́ torí pé a jẹ́ Yorùbá yẹn ẹ wo Yorùbá nínú Islam ẹ wo Yorùbá nínú Christianity ẹ wo Yorùbá nínú babaláwo ẹ wo Yorùbá nínú banking system ẹ wo Yorùbá ẹ wo Yorùbá ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ṣé wá rí gbogbo aburú tí Yorùbá ń ṣe yìí Yorùbá nìkan ló máa ṣaburú tí wọn ò dẹ̀ ní mọ̀ wọn ò ní mọ̀ ẹ jẹ́ kí n fún yín ní example issue of Idumata I saw some Igbos they said maybe because they want to they were being envious of them. They want to wipe them out of Idumata. My Igbo people. Really? Let me tell you something. Our current president, President Bola Ahmed Tinubu, is a man of honor, is a man of integrity. President Bola Ahmed Tinubu does not believe in Igbo, Hausa, or Yoruba. He believes in one nation. Not a. a. tribalism. àbí kí ló máa ń pè. Kò ráyè. Kò ráyè. Ìyá wọn lẹ́kọ̀ọ́. Ṣé wá rí gbogbo aburú tí Yorùbá ń ṣe yìí Yorùbá nìkan ló máa ṣaburú tí wọn ò dẹ̀ ní mọ̀ wọn ò ní mọ̀ ẹ jẹ́ kí n fún yín ní example
yóò jókòó dáadáa dàbí mo tó máa ní láti rà mí. It's not sitting. It's not sitting. President Bola Ahmed Tinubu. So far you can deliver. President Bola Ahmed Tinubu is already in love with you. Either you are Hausa, you are Igbo, you are this, you are that. Our current president does not. He doesn't care. He's a man of honor. He doesn't care. In fact, he loves it. Regardless of who you are, even if you like come from Senegal, so far you can have to value of the society. Our president is in for you. I love to hear something like this, but you know, but when it is not in the action, you know, that can defend the. Something our governor. Let me quickly tell you this. Something happened in our area recently. There's something they call Coastal Road. You know, in Yoruba nation, hello. One flag Lizzy gone seriously. This thing makes me respect Governor Sanwo-Olu and President Bola Ahmed. They are flagging us seriously. Ẹ jẹ́ ká kúrò ọ̀rọ̀ Lizzy. Ṣàlàáfíà lẹ́wà. Now, a rí pé onítìrì ti gba Nàìjíríà. Dúpẹ́ onítìrì. Mi mọ̀ pé àwọn kan wà tó yẹ pé wọ́n sọ wípé wèrè pọ̀ lórí social media. Ẹ fi pé eré ni. You think na joke? It isn't a joke. Wèrè pọ̀ lórí social media. Wèrè gidi ó pọ̀ lórí social media. I'm telling you. Láwọn tán ti sick tó yẹ pé ó yẹ kán wà ní àrò ló yẹ kán wà àrò ló yẹ kí most of them wà. I'm telling you, because how can you wake up tó ẹlẹ́fẹ́ gba ẹ̀ ń ṣe military láì ṣe ìjọba ológun onítìrí declare máwọn ti gba iye bínú onítìrí má bà fóònù mi jẹ́. Onítìrí má bà fóònù jẹ́ fún mi. Ó pọ́n fóònù tí wọ́n ni mo rà. Fóònù yìí wọ́n pọ̀. Ibi ti bàjẹ́ ni. Ibi mo fi wòde yìí. Ó ti bàjẹ́. Mo fi wòde ti bàjẹ́. Èrè mo ti slack. Má bà fóònù jẹ́ fún mi jàre. Oníranù. Mo sure pé mental home ló wà ní UK tó wà yẹn. I'm sure pé mental home lo ní Dúpẹ́ Onítìrí wà ní mental home, because I don't know how you will wake up tó lè kọ́ ọmọ ọlọ́mọ lọ jẹ̀yà. Dúpẹ́ Onítìrí ó dẹ̀ mú àwọn ọmọ ọlọ́mọ ó dẹ̀ lọ fi wọ́n jẹ ìyà. Ó mọ̀ wípé nǹkan tí wọ́n ṣe yẹn ikú ni ikú. Kò fẹ́ take over government mọ́yàn lọ́wọ́. Ó máa ń pààyàn ni. Kú náà ń pè kú lọ́dọ̀ nílé Yorùbá, because ọwọ́ tó gbé ọwọ́ military òun ló gbé. Ẹ máa gbọ́n tí Dúpẹ́ sọ. Ẹ já gbọ́n tí Dúpẹ́ sọ. Rádá dancing. So èèyàn mélòó ló fẹ́ ṣerú ẹ̀? Mo sacrifice fún rẹ̀ pé òun á ṣe. Ọ̀dọ́ dẹ̀ ni. So èèyàn mélòó ló fẹ́ ṣerú ẹ̀? Mo sacrifice fún rẹ̀ pé òun á ṣe. Pé òun ò ní gbé gbàgbó mọ́, but òun á ṣe olórí adélé yìí kí gbogbo ẹ̀ lè lọ déédéé kó lè lọ létòlétò. Fáwọn indigenous people ni wá, sovereign people ni wá, ethnic nationalists ni wá, wípé ká kúrò nílẹ̀ Nàìjíríà. A dẹ̀ ti kúrò ní November 2022. Ní èní tó jẹ́ ọjọ́ 12 oṣù kẹrin 2024. Ìyẹn jẹ́ April 12th 2024. Ìpè ní èní pé ká kúrò pé ayé sọlẹ̀ sórí ìsọmi tí ò rí. Pẹ̀lú agbára tọ́lọ́run fi ta sọ́mọ̀ bí ẹni taṣọ. Pẹ̀lú agbára tọ́lọ́run fi dá ọ̀run méje lẹ̀ méje ayé àti ogun tó wà ní ẹ̀ pátápátá tó ní ohun òṣùpá. Ta lóbìnrin sound like? Ẹ̀yin tẹ́ wà lórí ẹ̀yin ará TikTok máa bèrè lọ́wọ́ ẹ̀. Ta lóbìnrin? Ṣé obìnrin yóò sound like Àǹtí Ìdòwú? Ìdòwú? Ṣé Dúpẹ́ Onítìrí yìí kò sound like Àǹtí Ìdòwú oní prayer sọnù?
ṣé ti mà tí Ìdòwú tó wà ní ìlú wo ní Ṣáwẹ́ ló wà àbí bo ló tiẹ̀ wà no Awẹ́ kọ́ area Òṣogbo mọ́ kìíní yẹn Òkùkù àbí nǹkan ẹ ti mà àǹtí Ìdòwú tó máa ní pé kí ni pé kó tó máa sọ jọgbọ́njọgbọ́n ok ẹ wo nǹkan tẹ́lẹ̀ yìí sọ ń sìn ẹ fẹ́ gba ìjọba number 1 ẹ gba secretariat lọ ẹ lọ sí secretariat mo kàn fẹ́ kẹ́ mọ̀ the level of madness tó wà lórí social media tó wà ní gbòòrò in general not only in good afternoon ṣé evening la wà ní ṣé ó ti di evening ni okay aago 6 okay after 6 kẹ́ mọ̀ level báwọn yẹn ṣe ya wèrè tó wo jókòó sí London máa wọn ọlọ́mọ kó camouflage aṣọ sójà sí wọn lọ́rùn for the fact pé wọ́n ti báyìí pé military men ni wọ́n bó ṣe wà yẹn wọ́n máa yànkè wọn ni because it's against kíní tó bá lọ ṣe kú tó máa fi lè mú ẹ wọ́n máa pa ẹ ní military nínú sójà wọ́n máa pa ẹ ni ẹ wo bó ṣe kó bá àwọn ọmọ ọlọ́mọ ẹlẹ́yìn ṣe Yorùbá nation in fact nísìnyí àwọn èèyàn sọ pé Sunday Igboho dẹ̀ lóhùn kò tiẹ̀ torí mo rántí pé wọ́n jà mo rántí pé Sunday Igboho àti Onítìrì àti bàbá Adébóyè bàbá Akínbóyè àbí kí ló kọ bàbá yẹn mo rántí pé wọ́n jà now nísìnyí wọ́n sọ pé ẹ ti kúrò ní Nàìjíríà President Bola Ahmed Tinubu is still in the office sitting president ó ti gba ìlú mọ́ president lọ́wọ́ so which means if you have the opportunity to yanke the man you will do it, you will yanke him, right? Onítìrì, let me tell you one thing, for what you've done wàláì wọ́n lè repatriate from where you are back to Nigeria because ó ti kó bá àwọn ọmọ ọlọ́mọ Onítìrì ó ti kó bá àwọn ọmọ ọlọ́mọ àwọn ẹ ti lò orí wọn ẹ ti manipulate wọn orí wọn ṣé tẹ́ bá fẹ́ gba nation ṣé secretariat náà ti máa ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà lẹ lọ́jọ́ wo ni náà ṣé July náà ní tán àwọn kan náà tún lọ síbẹ̀ tán lọ káwọn kan mọ́ ọ́fíìsì ọ̀dàbí secretariat náà lọ secretariat yẹn náà tún padà lọ sí ẹ wá de gbogbo oríṣiríṣi oúnjẹ ìgbàanú ẹ dè mọ́ra àwọn ọmọ ọlọ́mọ ń sìn gbogbo oògùn tẹ́ kó lé wọn lọ́wọ́ sí kò gbà wọ́n lẹ̀ oògùn tẹ́ kó lé wọn lọ́wọ́ sí kò gbà wọ́n lẹ̀ alẹ́ ìyá òrìṣẹ́ ọlọ́run Nàìjíríà ọlọ́run àwọn èèyàn ti sick gan bí nípa ọ̀rọ̀ ọlọ́run torí ẹ̀ I've decided not to answer anybody tó bá wọn bẹ̀yẹn tó bá ń bu mí tẹ̀ ní dẹ́ lóhùn torí mo rí kó tí ní mental issue you understand because on this social media everybody have the right to their own opinion you know tí máa wà lórí platform tí máa sọ tèmi tó bá wà bú mi kàn pé ìwọ ló sick ó ti rẹ̀ ẹ́ gan ẹ jẹ́ pẹ́jà pọ̀nkọ̀ yòókù ti dúpẹ́ sọ dúpẹ́ yìí ó sick gan àwọn ti gba Nàìjíríà láti July last year really àwọn ò gbọ́ bẹ́ẹ̀ ṣe àwọn tó rán lọ síbẹ̀ last year àwọn kó gbó wọn nínú àwọn yẹn I'm sure pé wọ́n they are still in prison kó bá wọn ọmọ lọ́mọ ẹ̀yin òbí ẹ̀yin ẹ má máa wọn ọmọ yín bọ abẹ́ o ṣẹ́ gbọ́ kẹ́jẹ́ káwọn ilé máa lò wọ́n. òṣùpá ìràwọ̀ kó máa ṣe ìmọ́lẹ̀ ayé òkúta ayébíyé kó máa ṣe ìmọ́lẹ̀ ìsàlẹ̀ èmi Modúpẹ́ Abíọ́lá mo proclaim sovereignty democratic republic of Yorùbá ní èní. kí òjò tó ràn lókè àti òrùn tó ràn lókè kí wọ́n má ṣe pàdé kí òjò kó wọ́n máa rò fún lílò àwọn ọmọ aráyé kí wọ́n máa rí omi bu mu kí wọ́n máa rí ìfọṣọ kí wọ́n dẹ̀ máa gbé ní ìgbé àlàáfíà nítorí pé nígbà tí Jésù tí ó bí Jósẹ́fù wọ́n wá bí sí ibùjẹ ẹran wọ́n wá mú yòdì wá wọ́n wá mú ògì mo wà nú ẹ̀mí àǹtí Ìdòwú ni o because bóbìnrin ṣe ń sọ̀rọ̀ bí àǹtí Ìdòwú bá àǹtí Ìdòwú ṣe máa ń wí pálapàla jégbéjégbé nìyẹn o Jésù wá kú lórí igi àgbélébùú ó
Oh my God. Ọlọ́run ọba o. Bàbá Adébóyè wá lọ pàdé rẹ̀ ní ibùjẹ ẹran ló wá sọ pé ẹ̀fẹ̀ lọ̀rọ̀ wọn gbà. Ẹ gẹ̀tẹ̀. Ẹ̀fẹ̀ òun lọ̀rọ̀ wọn gbà. Ẹ̀fẹ̀ à ń gbọ́. Ọjọ́ Jímọ̀ ọjọ́ 12 oṣù kẹrin 2024 láti èní lọ ilẹ̀ Yorùbá ó bẹ̀rẹ̀ ìjọba tiẹ̀ ó bẹ̀rẹ̀ ìlú tiẹ̀ ó become newest nation in the world káàkiri àgbáyé Yorùbá ó dorílẹ̀-èdè tẹ́nikẹ́ni ò takò tẹ́nikẹ́ni ò sọ pé kò rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ ni ó ṣe bẹ́ẹ̀ ni ó ti wá sí ìmúṣẹ àṣẹ tọ́lọ́run fi dá ogun tó dá tó ní kó máa bẹ ó sì ń bẹ àṣẹ náà ọmọ Yorùbá ní èní Democratic Republic of the Yorùbá ó bẹ̀rẹ̀ ìjọba adelé ó ní sovereignty ẹ̀ ó bẹ̀rẹ̀ agbára ìjọba ẹ̀ láti èní lọ. Èmi mo dúpẹ́ Onítìrí Abíọ́lá mo tún sọ lẹ́ẹ̀kan sí ọmọ Yorùbá indigenous Yorùbá descent ni mí ọmọ Yorùbá ni mí opó olóògbé NKO Abíọ́lá ni mí ọmọ Onítìrí Èkó ni mí pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run pẹ̀lú agbára tọ́lọ́run fi ń jẹ́ èmi ni pẹ̀lú agbára tọ́lọ́run fi ń jẹ́ àìkú pẹ̀lú agbára tọ́lọ́run fi ń jẹ́ àìrí pẹ̀lú agbára tọ́lọ́run fi ń jẹ́ àìní ìpẹ̀kun pẹ̀lú agbára tọ́lọ́run fi ń jẹ́ àìní òpin pẹ̀lú agbára ìyìn ògo ọlá Ọlọ́run ní èní mo proclaim ilẹ̀ Yorùbá mo issue proclamation notification publication annunciation pronunciation sovereignty Democratic Republic of the Yorùbá láti èní lọ Democratic Republic of the Yorùbá ó di nation ó ní sovereignty ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ṣe ìjọba ẹ̀ láti èní lọ bẹ́ẹ̀ ló ṣe rí o kò yí padà àwa sọ pé gbogbo orílẹ̀-èdè káàkiri àgbáyé wípé kọ́mọ̀ wípé Democratic Republic of the Yorùbá is a new nation newest nation in the world number 55 in Africa our indigenous people mo kí wa pé a kú oríire ọjọ́ òní nítorí Ọlọ́run ṣàánú fún wa torí Ọlọ́run àánú ẹ̀ dúró títí nínú ayé wa àárẹ̀ àánú gbà a ṣe declaration níjọ́ Sunday November 20, 2022 a ṣe reclamation níjọ́ Sunday December 18, 2022 pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run pẹ̀lú àánú Ọlọ́run pẹ̀lú ìjẹ́kan Ọlọ́run a ṣe proclamation ní èní Friday 12, 2024 pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run ó ti wá sí ìmúṣẹ ìjọba délé ti bẹ̀rẹ̀ kò sí tó yí padà. Kò yí padà kò yí padà kí ló ṣẹlẹ̀ má lọ bẹ̀yìn kò yí padà. tí ó yí padà mọ́ ọmọ Yorùbá ò bójú ẹ̀yìn mọ́ wájú ni òkè là ń lọ lórí ilẹ̀ alàyè yìí pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run àti ní sovereignty wa àti bẹ̀rẹ̀ ìjọba wa. Kí ló ṣẹlẹ̀? Ọ̀dọ́ dẹ̀ ni so kò tẹ́nikẹ́ni ò sọ pé kò rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ ni ó ṣe bẹ́ẹ̀ ni ó ti wá sí ìmúṣẹ àṣẹ tọ́lọ́run fi dá ogun tó dá tó ní kó máa bẹ ó sì ń bẹ àṣẹ náà ọmọ Yorùbá ní èní Democratic Republic of the Yorùbá ó bẹ̀rẹ̀ ìjọba adelé ó ní sovereignty ẹ̀ ó bẹ̀rẹ̀ agbára ìjọba ẹ̀ láti èní lọ. Títí láéláé. Èmi mo dúpẹ́ Onítìrí Abíọ́lá mo tún sọ lẹ́ẹ̀kan sí ọmọ Yorùbá indigenous Yorùbá ọmọ Onítìrí Èkó ni mí pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run pẹ̀lú agbára tọ́lọ́run fi ń jẹ́ èmi ni pẹ̀lú agbára tọ́lọ́run fi ń jẹ́ àìkú pẹ̀lú agbára tọ́lọ́run fi ń jẹ́ àìrí pẹ̀lú agbára tọ́lọ́run fi ń jẹ́ àìní ìpẹ̀kun pẹ̀lú agbára tọ́lọ́run fi ń jẹ́ àìní òpin pẹ̀lú agbára ìyìn ògo Ọlọ́run ní èní mo proclaim ilẹ̀ Yorùbá mo issue proclamation notification publication annunciation pronunciation sovereignty Democratic Republic of the Yorùbá láti èní lọ Democratic Republic of the Yorùbá ó di nation ó ní sovereignty ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ṣe ìjọba ẹ̀ láti èní lọ bẹ́ẹ̀ ló ṣe rí o kò yí padà àwa sọ pé gbogbo orílẹ̀-èdè káàkiri àgbáyé wípé kọ́mọ̀ wípé Democratic Republic of the Yorùbá is a new nation newest nation in the world number 55 in Africa. 55 in Africa. Our indigenous people mo kí wa pé a kú oríire ọjọ́ òní nítorí Ọlọ́run ṣàánú fún wa torí Ọlọ́run àánú ẹ̀ dúró títí nínú ayé wa àárẹ̀ àánú gbà a ṣe declaration níjọ́ Sunday November 20, 2022. A ṣe reclamation níjọ́ Sunday December 18, 2022. Pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run pẹ̀lú àánú Ọlọ́run pẹ̀lú ìjẹ́kan Ọlọ́run a ṣe proclamation
ní èní Friday April 12, 2024 pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run ó ti wá sí ìmúṣẹ o ìjọba adélé ti bẹ̀rẹ̀ kò sí tó yí padà mọ́ ọmọ Yorùbá ò bójú ẹ̀yìn mọ́ wájú ni òkè là ń lọ lórí ilẹ̀ alàyè yìí pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run àti ní sovereignty wa àti bẹ̀rẹ̀ ìjọba wa Ọlọ́run ti ṣàánú fún wa àti rí àánú gbà mo congratulate gbogbo ọmọ Yorùbá o gbogbo indigenous Yorùbá people pátápátá IYP ti Democratic Republic of the Yorùbá mo kí wa a kú oríire Ọlọ́run ṣàánú fún wa àárẹ̀ àánú gbà ká máa ran Ọlọ́run nígbà gbogbo ká máa fọpẹ́ ká máa fi ìfọ́lọ́run gbogbo ìgbà tá a bá ti rí àwọn nǹkan tó dáa tọ́lọ́run ṣe fún wa ẹ jẹ́ ká máa yan Ọlọ́run ká máa fọpẹ́ fún Ọlọ́run ní gbogbo ìgbà yàrá ọmọ Yorùbá IYP àǹfààní tó pọ̀ gan-an. wọ́n ní benefit pọ̀ gan-an bẹ́ẹ̀ kí ló dé. a máa bẹ̀rẹ̀ sí rí ní kíákíá oríṣiríṣi oore nǹkan tó dáa lákọ̀ọ́kọ́ àwọn kankan wà tẹ́ pé tí àwọn ọmọ IYP tán bá gbé wọ ilẹ̀ Yorùbá duty free ni o gbogbo ẹ̀ la ṣe máa ṣàlàyé gbogbo bá ọmọ Yorùbá ṣe máa rí owó láti fi ṣe business láti fi ṣoko gbogbo ẹ̀ la ṣe máa ṣàlàyé gbóore tó pọ̀ ó ń bọ̀ fáwọn ọmọ Yorùbá torí àti ní control over resources wa àti ní control over destiny wa pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run àpò gbogbo ìlú lágbàáyé kí wọ́n mọ̀ wípé Yorùbá ó ti di Democratic Republic of the Yorùbá the newest nation in the world àti dorílẹ̀-èdè o so long live IYP long live DIY Democratic Republic of the Yorùbá Ọlọ́run kó bless Ọlọ́run kó ṣàánú orílẹ̀-èdè Yorùbá tiwantiwa God bless Democratic Republic of the Yorùbá God bless indigenous Yorùbá people ẹ ṣé mo dúpẹ́ thank you God bless. tani wá ní president wa báyìí who is our president ṣé Dúpẹ́ Onítìrí náà ní president wa. ọmọ Yorùbá ẹ máa gbọ́ ẹ jẹ́ gbọ́n tó bàbá ẹ̀ sọ. ṣùgbọ́n ṣáwọ́ tó bá kọ̀ tí ò bá rìlíìsì wọn tó bá fi lè sun ọ̀dọ̀ ẹ̀ mọ́jú ó ti pè fógun o ó dẹ̀ máa kàn yín pé bí àwọn ológun ṣe máa wọlé ẹ̀yin ẹ fìyẹn lẹ̀ ẹ fìbẹ́lẹ̀ fàgbépò. mo fi pé Nàìjíríà làwọn pípù tán sọ̀rọ̀ yìí wá ṣá because kò ní dá kẹ́ má sí Nàìjíríà o kẹ́ má sọ̀rọ̀ tó báyìí o it won't be nice o it will not be nice kẹ́ má sọ àwọn ọmọ tí wọ́n arrest yẹn tí wọ́n lọ sọ́fíìsì ọlọ́fíìsì tí wọ́n kó onímọ̀ yìí halẹ̀ o pé wọ́n máa pè fógun tán bá release àwọn boys yẹn. Okay. wọ́n máa kó bá àwọn ọmọ ọlọ́mọ o mo fi pé Nàìjíríà làwọn pípì wà o má tó ń sọ̀rọ̀ mo fi pé Nàìjíríà ló wà ṣá tó bá sí Nàìjíríà èpè ló máa pa ẹ́ o wọ́n tó ń sọ̀rọ̀ yìí wọ́n bàbá máa tó ń sọ̀rọ̀ yìí o mi lè pè ẹ́ bàbá o tó bá sí Nàìjíríà èpè ló máa pa ẹ́ o ẹ máa gbọ́. ṣùgbọ́n wọ́n ní ká sọ fún yín sà. Kìdí nọ́mbà wí o Mákindé nọ́mbà wí o ẹ sọ fún Ṣèyí Mákindé àwọn ológun tó kó ní secretariat nílùú Ìbàdàn kó fi wọn lẹ́sẹ̀kẹsẹ̀ kó dá wọn padà sí secretariat ẹ máa ṣe tiyín káwọn máa ṣe tiwọn káwa máa ṣe tiwa o ṣùgbọ́n nǹkan tó bá ti lè fà á táwọn gáàsì bá ti lè sùn sọ́dọ̀ ẹ̀ mọ́jú ẹ má jẹ́ káwọn yí ojú padà sí yín o ní táwọn bá yí ojú padà ó máa kàn ẹ́ o Tinubu kò síbi tẹ́ ẹ máa wọ̀ nílé ayé yìí táwọn ní root yín out kò síbi náà tẹ́ máa wọ̀ tẹ́ ẹ̀ ní wà rooted out wọ́n ní kí n sọ fún yín pé kẹ́ lọ bèrè lọ́wọ́ àwọn bàbá yín wọ́n á sọ fún yín. ẹ̀dọ́ talẹ́ ni ń bá wí ṣé President Bọ́lá Ahmed Tinubu ló ń bá wí ni àbí Ṣèyí Mákindé ẹ bá ń ṣe program yìí náà kí ló ń ṣẹlẹ̀ all his family members should lead the war front. My sister, how are you? ẹ wá gbà wá ní proclamation letter wa ẹdùn náà ẹgbẹnu sọhùn náà jàre ó ti pè fógun o ogun ó dẹ̀ máa kàn yín. My sister, how dey pé bí àwọn ológun ṣe máa wọlé ẹ̀yin ẹ fìyẹn lẹ̀ ẹ fìbẹ́lẹ̀ fàgbépò ṣùgbọ́n wọ́n ní ká sọ fún yín sà for the last time ẹ sọ fún Ṣèyí Mákindé àwọn ológun tó kó ní secretariat nílùú Ìbàdàn
threatens. Kó free wọn lẹ́sẹ̀kẹsẹ̀. Kó dá wọn padà sí secretariat. Ẹ máa ṣe ti yín káwọn máa ṣe ti wọn káwa máa ṣe ti wa o. Wọ́n ní ṣùgbọ́n nǹkan tó bá ti lè fà á táwọn guys yìí bá ti lè sùn sọ́dọ̀ ẹ̀ mọ́jú. Okay. Ẹ má jẹ́ káwọn yí ojú padà sí yín o. Àwọn wo ló ń. Táwọn bá yí ojú padà ó máa kàn ẹ́ o Tinubu. Kò síbi tẹ́ ẹ máa wọ̀ nílé ayé yìí táwọn onírú ti yín out. Ẹ dúró ná. Ṣé ilẹ̀ Yorùbá ṣé wọ́n ṣe gbèrè tán dánwò nìbàdàn yìí ní àná àbíjẹta? Ṣé wọ́n ṣe lẹ́kọ̀ọ́ ṣá? Ṣé wọ́n ṣe lóńdó? Ṣé wọ́n ṣe lógùn state? Ṣé wọ́n ṣe ní Lagos state? Ṣé wọ́n ṣe lógùn state? Ṣé wọ́n ṣe ní Kwara state? Mo fi gbogbo state náà ti ṣe gbogbo wèrè yẹn. Àbí Ìbàdàn náà kọ́kọ́ fẹ́ gbà náà, wọ́n kọ́kọ́ fẹ́ gba Ọ̀yọ́ state. Because Ìbàdàn náà lọ. Ẹ lè fẹ́ gbàjọba ẹ wá gba secretariat lọ. Thank you. Thank you. Èmi mo fìlà yìí mo ara àwọn ọjà tí mò ń tà nìyí o. Fìlà yìí àti necklace ẹ rí. Wàláhì wọn bí èèyàn ẹ wò. Ṣé fẹ́ sọ pé lè ò ṣe gold. 18 carats cubana wọn bí èèyàn kú. 18 ẹ rí ni. 18 to baddest. Ó jẹ́ bá mu rẹ̀ ń gàn kó wá ra jewelry sẹ̀. Máa wọlé lọ́sìn. Ṣé Ìbàdàn nìkan náà fẹ́ gbà ni? Good afternoon, everybody. Ẹ káalẹ́ gbogbo ẹ̀yin tẹ́ enjoy me. Ẹ káàsán, ẹ káalẹ́, ẹ káàárọ̀, wherever you're watching me from. Please help me to share this program. Follow, like, and love, please. Please, I beg you. Mo bẹ̀ yín ni ẹ má bínú, ẹ jọ̀ọ́. Facebook máa ń fún wa ní bí ìgbà tán gbéṣẹ́ lé ẹ lọ́wọ́ ni. Wọ́n máa sọ fún ẹ pé o gbọ́dọ̀ meet kinní kan, àwọn audience kan gbọ́dọ̀ like kan, àwọn wọ́n gbọ́dọ̀ share kan. Ẹ understand? Nǹkan tí criteria Facebook ni o kì í ṣe pé bóyá mi o. Ṣé ẹ máa ṣe lè inbox mi? Ẹ bá mi pin number mi síbẹ̀ ẹ jọ̀ọ́ tó bá ní number mi lọ́wọ́. Ẹ bá mi pin ẹ bẹ́ẹ̀. What's the conquer of Oyo? They want to conquer Oyo state first and then sitting power of Yoruba nation. Good. How are you, my dear? How are you? Go. How are you? Oh, go. Ẹ jẹ́ bá mi pin, ẹ bá mi type number mi síta ńbẹ̀ kí n pin ẹ jọ̀ọ́. Kò sí bí náà tẹ́ máa wọ̀. Sister kí lorúkọ wọn yẹn? Tẹ́yìn wà rooted out. Bọ́lá Jókòó Aníṣẹ́rẹ́ ẹ jọ̀ọ́ ẹ inbox mi ẹ jọ̀ọ́. Wọ́n á sọ fún yín pé proclamation letter wa. Contact mi wà lórí kinní mi bẹ́ẹ̀. Ẹ inbox mi ẹ jọ̀ọ́. Túnjí Dísù, Ṣéhù Mákindé àti gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ àti ẹ̀yin Àmọ̀tẹ́kùn ilẹ̀ Yorùbá pẹ̀lú ẹ̀yin ọlọ́pàá wọ́n ní ká sọ fún yín. Àwọn wo? Wọ́n ní ká sọ fún yín wípé ẹ release àwọn guys yẹn. Táwọn guys tí wọ́n lọ sínú ọ́fíìsì ọlọ́fíìsì. Àwọn guys tí wọ́n lọ sínú ọ́fíìsì ọlọ́fíìsì ni tí wọ́n trespass. Kí ló máa ń pè? Ṣé treason ló máa ń pè nǹkan tán cause? Ṣé treason ló ń pè? Ṣé treason ló ń pè àbí? Ẹ mú àwọn ológun lọ tó yẹ pé gbogbo ammunition wà lára wọn, oògùn gbogbo ẹ̀ ni wọ́n dè mọ́ra tí wọ́n lọ ká àwọn ẹlẹ́ni mọ́nú ọ́fíìsì. Wọ́n commit. Ṣé treason náà máa ní wọ́n commit? They want to okay. Ṣé treason náà máa sọ pé wọ́n commit? Ṣé treason ni? Wọ́n commit treason, which is sentenced by kíní ni death sentence. Olókàrí. Ìwọ tó bá ti fẹ́ lọ tó lọ fẹ́ lọ gba ìjọba tó fẹ́ afẹ́fẹ́ agídí gba ìjọba. Ẹ̀sùn kún wọn lọ pààyàn kíní náà máa fi kàn wọ́n máa ní kán lọ pa ni wọ́n máa ń pa wọ́n ni. Àwọn ọmọ ọlọ́mọ tó wà ní military àwọn ọmọ tó ẹ̀dẹ̀ mọ rules ẹ wò bẹ́ ṣe subject àwọn ọmọ ọlọ́mọ. Treason felony. God bless you. That is the offense they commit. Bí ro ẹ mọ ìjìyà tó wà lábẹ́ òfin pípa òun ni. Nílẹ̀ Nàìjíríà o, Nigeria of the military kí ni mo bóyá yẹn náà lò ní kí náà porúkọ ẹ o. Ní bóyá wọ́n lò fún ní democracy o. But if you commit
treason and felony ní Nàìjíríà tèmi mọ̀, wọ́n máa pa wọ́n ni. Kí lẹ̀ ń bá ká ná? Kí lẹ̀ ń bá ká? Yeah, treason and felony, yeah. Kí lẹ̀ ń bá kiri? Ẹ wá subject àwọn ọmọ lọ́mọ. Àwọn náà ti ròpin ná. Because tó o bá ròpin, wọ́n ní sọ pé kó lead the war. Tí wọ́n náà ṣàyà bí àyà tata. Wọ́n náà ṣàyà bí àyà tata. That took coffee. Can you imagine? Àwọn ẹni wọ́n pariwo Sunday Igboho lóhùn ọmọ kankan pa o. Sunday Igboho lóhùn ọmọ kankan nípa ẹ̀ rárá o. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí màá yẹn sọ tọ́. Otherwise, táwọn guys ẹ̀ bá lè sùn sọ́dọ̀ tinú ẹ̀dọ̀ Ṣèyí Mákindé. Ẹ wá threatening governor Ọ̀yọ́ state. Ogun dẹ̀ máa wọlé, ṣùgbọ́n bó ṣe máa wọlé, ẹ fi yẹn sílẹ̀ fáwọn ọmọ Yorùbá. Àwọn ọmọ Yorùbá èwo, àwọn wo? Tẹ́ ẹ wà nílùú Ìbàdàn, wọ́n ní ká sọ fún yín. Wípé ẹ̀yin náà ẹ tú jáde ní kẹ̀tíkẹ̀tí. Láti ṣe kíni? Ẹ lọ sí secretariat. Láti lọ ṣe kíni? Oh, ẹ má bínú. Sorry o. Wọ́n ní ká sọ fún Ṣèyí Mákindé. Pé kíni? Táwọn tí ẹ kó lọ tó bá lè sùn sí ọ́fíìsì ẹ mọ́jú àbí kó sọ̀dọ̀ àwọn ọlọ́pàá mọ́jú, ó ti pè fún ogun. Mo gbọ́ pé wọ́n ní bàbá dìbọ́nkà kó ti jáde àbí ó ti dìbọ́ǹkì nǹkan tó ṣẹlẹ̀ yìí. Kò sí wàhálà. I have debunked it now. Kò sí wàhálà B1. Wọ́n ní bàbá Akíntóyè have debunked it now. Ṣèyí Mákindé, mo mọ̀ pé òun gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Túnjí Dísù, òun gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́. Tinubu, òun gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń ṣe yìí. Mo wà convinced wípé gbogbo yín lẹ̀ ń gbọ́. Wọ́n ní táwọn guys bá lè sùn sí ọ̀dọ̀ yín mọ́jú di àárọ̀ la, ẹ ti pè fún ogun o. Ẹ ti tẹ ṣoṣo mọ́lẹ̀, ẹ dẹ̀ máa rí ìjà ṣoṣo. A máa ṣe nǹkan o. Níbo làwọn pípù yìí ti wá? Ẹ wo bó ṣe fìyà jẹ àwọn ọmọ ọlọ́mọ. Put your hand down. Bring your hand down. This one will do. Sorry, we are not getting well. Another one there inside. Yo, open it. Open it more. We have wash here for it. Open it for yourself. Open it. She. She me. Open me. I did for them. Remove hand down. Carry your head up. Wow. So we're very much closing the door. Just for Ẹ wá dá. Àdàtọ̀ fi fẹ́ jà ní wọ́n fẹ́ fi jà bù. In fact, I don't even know what to say. To be honest with you, I don't know what to say. Ewolele. I'm not the young boys. You are useless people for life. People are living in peace. You want to cause problems. You say you're a nation. You are mad. They are mad. They are crazy.
ẹ wò wọ́n gàlàtì wọn ò lè ṣiṣẹ́. kẹrì wọ́n ti ṣàwọn eléyìí ló ṣe sílẹ̀. wọ́n wèrè ṣẹ́rí olòṣì làwọn tó rán ṣẹ́rí olòṣì ní gbogbo yín tẹ́ rán àwọn pípọ̀ yìí ń ṣe ìkànnì yín olórí burúkú òní yín wá ìtẹ́ ṣe máa rán àwọn ọmọ ọlọ́mọ nírú iṣẹ́ báyìí tẹ́ fún wọn ní nǹkan tó máa gbé wọn dọ̀fẹ́ pé in case tilẹ̀ bá mọ̀ ọ́ so ẹ máa disappear kúrò níbẹ̀ níbi tẹ́ wà gbogbo nǹkan tó ń so mọ́ra nísìnyí báyìí gbogbo ẹ̀ náà jálẹ̀ báyìí gbogbo agbára tẹ́lẹ̀ fún wọn. Muba, how are you? Shewa, akusimi eni. Ṣé rí pé lórí burúkú nìyí ẹ wá rán anyway díẹ̀ lọ́wọ́ ọmọ ló tó yọ ọmọ burúkú púpọ̀ lọ́wọ́ àwọn ìyá tó bí wọn tí wọ́n bá yàn níṣẹ́ ẹrú ṣe bẹ́ẹ̀ yẹn máa fi tọmọ jẹ ni ẹ já gbọ́ nǹkan tẹ́ ní sọ màmá ó ta fún mi. Iṣẹ́ kò rógùn ló forí mu torí bomi gbígbóná. Àmì wà ní òyìnbó. Exactly. I have this for sale, yeah? In the car. Tó wà lóyìnbó. Tí security wà. Exactly. Ó yẹ kí ìwọ gbogbo yín dúró. Dúpẹ́ Onítìrí. Kí mọ̀ parí ẹ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n jà mọ́ Somalia àdọ́lọ́ta kò parí. Mo sọ kàdé mo ti lórí èyí òjò tí àkúndà mi ní. Ṣé ìgbà yìí àwọn ẹ̀wọ̀n yóò ti di ẹ̀dá ni ẹ̀ o. Bẹ́ẹ̀ni. Mo ti ọwọ́ tó ń gbé dà mo ní èmi ò ní wà láì mo ti parí tí wọ́n ti pẹ́ mo ní àwọn ní wọ́n ti pa ìjọ ẹni bọ̀ tí wọ́n ti lọ́ra kí ni kan fẹ́ rà pàkọ́. Exactly.
Igboho call. Sunday Igboho doesn't know anything. Sunday Igboho doesn't have hand in this. Sunday Igboho doesn't have hand in it. You understand? Sunday Igboho does not have hand in it. Sunday Igboho gan sọ pé kí wọ́n ṣá everybody ni. Ẹ jẹ́ n play kíni Sunday Igboho fún yín. Ẹ jẹ́ gbọ́ ẹ jẹ́ kíni màmá sọ ń bíbà. Mi kan dẹ̀ ni bàbá yẹn. Ṣé rí show bọ̀dá mi David Allington tẹ́ ẹ ṣe. Ó gbọ́ gbogbo ohun tí àwọn èèyàn sọ títí dé parí èyí tó wúlò ń bẹ ni mo mú torí àwọn ẹni tí ẹ má bínú. wọ́n tí ṣàlàáfíà lábá yín Ọlọ́run ò ní jẹ́ ká gba ikú oníkúkú o. Àmín o. Ẹlẹ́dàá wa ò ní gbàbọ̀dé o. Ṣé báwọn ọmọ Yorùbá ṣe lọ gba ikú oníkúkú? Ṣé rí bí àwọn ọmọ Yorùbá ṣe lọ gba ikú oníkúkú? Ṣé rí bí àwọn so-called Igboho Nation and co bí wọ́n ṣe ti àwọn ọmọ Yorùbá bó ṣe tì wọ́n sẹ́nu ikú tán tì wọ́n sẹ́nu ìkòkò. Tá bá ń sọ fún yín pé kẹ́ má máa tẹ̀lé àwọn pípù yìí. Tá bá ń sọ fún yín pé àwọn pípù yìí kàn fi yín wọ́n kàn ń pa yín ṣeré for nothing sake ni. Ẹni ariwo wá pọ̀. Now look at what is happening. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share ètò yìí. Lẹ́yìn ìgbà tí wọ́n ti lọ pa àwọn ọmọ ọlọ́mọ dànù ńsìn. Bàbá Akíntóyè ń jáde, ó ń deny pé òun ò mọ̀ ń pa nǹkan yẹn. Sunday Igboho ń jáde, ó ń deny pé òun ò mọ̀ ń pa nǹkan yẹn. But àwọn ni wọ́n encourage àwọn ọmọ yìí kán lọ ṣe rubbish tí wọ́n ṣe yìí because Sunday Igboho tó ń pariwo onítìrí, Sunday Igboho gan ló invite onítìrí kó join ní struggle wọn yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá wa ẹ jẹ́ kí n mọ̀ tẹ́ bá ń gbọ́ mi. Okay. Ẹ jẹ́ kí n mọ̀ tí ẹ bá ń gbọ́ mi. Let me know if you can hear me. Let me know if you can hear me. Ó ga o. Ẹ̀yin tẹ́ bá wà ńbẹ̀ tẹ́ bá ń gbọ́ wa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mọ̀. Ha. Mo fẹ́ kọ́kọ́ rí pé ẹ ń gbọ́ mi kí n tó bẹ̀rẹ̀ ètò. I want to know if people can hear me. Can you people hear me please? Ẹ bá wa máa tẹ love and like because ẹ mọ̀ pé wọ́n máa flag wa. Ìyẹn ti dájú Sam. Ẹ bá wa máa tẹ love and like. Ìyẹn ti dájú. Mr. Olumide ẹ káàbọ̀. Ẹ bá wa máa tẹ love and like tí ẹ bá gbọ́ wa clearly. Kò ń ṣe èèyàn kan ló gbọ́dọ̀ gbọ́ wa, everybody ló gbọ́dọ̀ gbọ́ wa. Ẹ bá wa pín ètò yìí. Ẹ bá wa pín ètò yìí. Àwọn Yorùbá nation, Igboho nation, Ehoro nation, àti Onítìrí nation gan gbogbo wọn. Wọ́n pa àwọn ọmọ wa like bí pé wọ́n fi wọ́n dájọ́ ni. Wọ́n fi àwọn ọmọ yẹn dájọ́. Wọ́n pa àwọn ọmọ tó dẹ̀ fi àwọn ọmọ tí wọ́n sílé. Wọ́n pa àwọn èèyàn wa like bí pé bí adìyẹ. Ẹ dúró ná. Ṣé àwọn boys tán kó lánàá ṣán ti pa wọ́n ni? Àwọn sójà tí bí wọ́n wà ní detention ni. Àbọ̀ ti pa wọ́n ni. Kò ń yá bẹ́ẹ̀ yẹn náà. Àbí báwo ni? Àbí kí lẹ ní mò ń sọ? Ṣán ti pa wọ́n ni? Àbí ṣé bẹ́ẹ̀ yẹn náà ṣe ń gba nation ni? Àwọn people yìí gọ̀gàn o. Ọlọ́run ẹ máa jẹ́ máa gbọ́. Wọ́n á gbọ́dọ̀ pa díẹ̀ díwẹ̀ táwọn people yìí ṣe ń pa àwọn èèyàn wa. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pín ètò yìí. Ẹ bá mi pín. Ẹbí náà ń pín láti ọ̀dọ̀ mi ni. Ẹ jọ̀ọ́ ẹ bá wa pín. Wọ́n bọ̀ o. Mo ní àwọn fídíò kan tí mo máa show yín. Ẹ gbọ́ ibi tí Sunday Igboho àti bàbá Akíntóyè tí wọ́n ti ń deny àwọn ọmọ yìí. Meanwhile, àwọn náà encourage wọn o. Àwọn ni wọ́n fi sí wọn lórí pé ọ̀nà tá fi lè gba orílẹ̀-èdè Yorùbá ọ̀nà jàgídíjàgan nìkan ni. Àwọn ló fi sáwọn people yẹn lórí. So àwọn la máa blame. And we want to call Onítìrí out. We want Onítìrí to come and defend herself. Because bàbá Akíntóyè ní Onítìrí ni ó wà ń di nǹkan yìí. Àwọn ò fẹ́ believe pé Onítìrí ló wà ń di nǹkan yẹn. A sọ pé kò ń ṣòun o, but a fẹ́ believe pé Onítìrí ló wà ń di nǹkan yẹn.
So we want Onitiri to come out and defend herself. Òsìyàn kankan tí ó ní time láti fẹ́ sọ̀rọ̀ fún Onitiri ní time tàwa yìí. Onitiri needs to come out and defend herself. Wọ́n lóhun ló wà ń di nǹkan yẹn. Wọ́n lóhun ló kó gbogbo àwọn ọmọ wa síta kan lọ para wọn. Kò yé yín? Onitiri needs to come and defend herself. She could, or anybody kan ò lè kó àwọn ọmọ wọn sí sábẹ́ kan dẹ̀ máa pa àwọn ọmọ lọ́mọ. We are pressing. I'm not seeing. He's not coming out. I'm not seeing anything. Anybody is pressing. But don't worry. I know you guys will be pressing. Only I'm not saying it. Okay? Onitiri should come out and defend herself because àti rí pé wọ́n pa àwọn ọmọ tó pọ̀. Ó bá ìtẹ̀jọ́ ọmọ ẹyọ kan ni wọ́n pa. A rí pé wọ́n pa. The worst part of it is pé àgbàlagbà tó yẹ kí orí ẹ pé ẹ rí pé àwọn àgbàlagbà kan tún wà láàrin ọtán lọ ṣe gbogbo ranù yìí. Now you start asking yourself, àwọn tí wọ́n parọ́ pé Fúlàní ló wà ní ugbó wọn, Fúlàní ló wà ní ugbó wọn. Níbo ni àwọn ti rí military uniform kan wọ̀? Níbo làwọn people yìí ti rí military uniform tí wọ́n wọ̀? Where did they get that military uniform that they are putting on? Ẹ ti rí pé bá ṣe ń sọ wípé àwọn ọmọ Yorùbá pẹ̀lú àwọn tó wà nínú igbó Yorùbá. Àwọn ọmọ Yorùbá wọ́n pẹ̀lú àwọn tó wà nínú igbó Yorùbá.